Only Jesus TV. Ikú ògògó ó dèwọ̀ láàrin àwa òṣèré. Ẹ wo àwọn òṣèré jàǹkànjàǹkàn nílẹ̀ Yorùbá, Nollywood actors and actress wọ́n ti dìde wọ́n ti dìde pé irọ́ kò gbọdọ̀ wáyé, kò gbọdọ̀ ṣẹlẹ̀. Àdúrà ló ń gbà, agbára kì í gbà. Pé àwọn ní láti fọwọ́sowọ́pọ̀ káwọn gbóhùn àdúrà sókè fún Alhaji Taiwo Hassan tá a mọ̀ sí Ògògó. Àwọn àáfàá wọ́n ti dìde lọ́lọ́kanjọ̀kan láti darapọ̀ mọ́ àwọn òṣèré gbóhùn àdúrà sókè fún Ògògó. Ẹ jẹ́ n fi fọ́nrán sílẹ̀ fún yín kẹ́ wá lọ rí bí àwọn òṣèré ńláńlá bí wọ́n ṣe ń wọlé wá sínú ìpàdé àdúrà náà àti àwọn àáfàá. Kẹ́ wá lọ gbọ́ ohun tí wọ́n ṣe ní àdúrà fún Ògògó. Ẹ bá wa share. Mo gbàdúrà pé lórúkọ Jésù Ògògó Ọlọ́run yóò fún ní àlàáfíà pípé, yóò dìde kúrò lórí àkìtì àìsàn yẹn lágbára Ọlọ́run. Ó yá lókè lọ́hùn. ọkọ̀ jẹjẹ. ẹ rọra o. Àwọn ẹgbẹ́ mi ti dọ́wọ́ ìfẹ́ tó jẹ́ Subhanallah, walhamdulillah, wa la ilaha illallah, wallahu akbar, wa la hawla wa la quwwata illa billah. وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه آلهة إن يرد الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقصون إني قالوا يا ويلنا Lágbára ọlọ́run, a nígbàgbọ́ nínú àdúrà, a sì gbàgbé ọlọ́run ọba tó fẹ́. Dọ́kítọ̀ lè sọ pé bákan ni kí wọ́n lọ́ọ́ lè dáhùn. Bákan ni ọlọ́run yàgbá, àwọn ṣé kí wọ́n sọ̀rọ̀ kan fún mi lẹ́ẹ̀kan. Ó rẹ bàbá yẹn tó wọ́n ti bá wọn lókè àìsàn. Wọ́n ní ẹ̀wọ́ ẹ̀yọ́ wọn ni o, ọdún méje ló fi sí. شيئا ولا تجزون إلا ما كنتم تعملون ومن شغل الظالمون هم وأزواجهم
we have a lot of survivors. We have a lot of survivors. One of the survivors no more the current oncology world and no improve. How are you, my brother? I think that ẹ má bínú sí sáwọn máa lè kéde ìsú mò ń bọ̀sà ẹ̀jẹ̀ ìgbàlódé mò ń wà lọ kí ló ṣe ìdíje òde òde اثنين فكذبوهما فأزلفنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما نزل الرحمن من شيء إن أنتم إلا تكسبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم أو تكلم أمن جاء kò sí àsìkò pé àdúgbò àwọn àbáníkà ìjàmbá kan ẹ̀ka fi ń pa àwọn àwọn sí agbóhùn ìwọ̀n fún àdúgbò àgbàgbọ́. Gbogbo ara wa gbogbo ọkọ̀ wa àgbà ìlọ sí àgbègbè àdúgbò àkíra wa alábùsùgbọ́ alábùsùgbọ́ àwọn àgbègbè wọn ní gbogbo wọn abẹ́gbẹ̀gbẹ̀ abẹ́gbẹ̀gbẹ̀ gbogbo wa. ọkọ̀ kan ló mú àìrá ẹ̀ ọba ẹ̀kọ́ náà jẹ́ kí àdúrà náà ó mọ́lá ó ṣe ọlá ní ọlọ́wọ́ gbèjìdé kò pẹ̀lú ọlọ́ kírísítẹ́nì ṣe mùsùlùmí gbogbo àwọn ẹlẹ́sìn pátá ni wọ́n bá wa ṣe ọlọ́wọ́ alẹ́gbẹ̀ẹ́ wọn ṣe ojú òní tí wọ́n ẹ̀sìnkẹ́lì máa fẹ́ fẹ́ náà lọ́wọ́ first lady of the Federal Republic of Nigeria. She called to express her concern apart from ẹni tí ọlọ́run ti lò láti lẹ̀ wá tó lò fún òkòkò sínétọ̀ ọ̀làlẹ́kọ̀ọ́ yáàgì wọ́n gbé sí ìdí akáko èdè sí ìdí akáko ó yára rí ẹni tó lọ́kàn sí sínétọ̀ tí incoming governor yẹn tó lọ́wọ́ he was ready for everything. He was ready láti ní kan pè lọ sí India for treatment, but unfortunately the doctor says he is not fit. So ẹgbẹ́ ó wá clear pé ọwọ́ náà nìkan ní always God with us. Lẹ́ẹ̀kan sí àdúgbò wa láwa ẹ rí i pé àwọn òṣèré wọ̀nyí wọ́n gbìyànjú gan-an láti lè kóra jọ pọ̀ gbé àdúrà dìde fún ọ̀kan lára wọn tá a mọ̀ sí Ògògó Alhaji Taiwo Hassan. Mo gbàdúrà wípé gbogbo ìgbìyànjú wọn kò ní já sásán. Mo gbàdúrà wípé Ọlọ́run yóò gbọ́ àdúrà wọn. Mo gbàdúrà wípé ní orúkọ Jésù Kristi Alhaji Taiwo Hassan wọ́n máa padà rí ìwòsàn tó péye. Bákan náà wọ́n á tún darapọ̀ mọ́ àwọn ẹlẹgbẹ́ wọn láti dìjọ máa ṣeré papọ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ wọn lágbára Ọlọ́run. Bó ṣe máa rí nìyẹn. Bá mi share fọ́nrán yìí kẹ́dẹ̀ bá mi gbàdúrà fún Alhaji Taiwo
Hasan Actor Ògògó bákan náà ẹ ṣé láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.